Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babátúndé Samuel. Ohun tí mo ń sọ̀rọ̀ lórí lónìí ó dá lórí ṣọ́ra fún àwọn atínipa. Ṣọ́ra fún àwọn atínipa. Ìwé àwọn ọba kìíní orí 21 ẹsẹ̀ 25. Bíbélì wípé ẹnì kò dàbí Áhábù, ẹni tó tara rẹ̀ láti ṣiṣẹ́ búburú níwájú Olúwa, ẹni tí Jísébélì aya rẹ̀ ń tì. Ó tara rẹ̀ fún iṣẹ́ búburú nítorí pé aya rẹ̀ ní ń tì. Yorùbá bọ̀ wọ́n wípé abánidá kan kì í bá ní débẹ̀, abánidébẹ̀ sì ní kì í bá ní tán. Sọ́rí, Yorùbá gbàgbọ́ pé ẹni akọ́níkà tó gbà òun gan ní tinú ẹ̀ tó fẹ́ ṣe. Ìwọ tó ń wò mí tó sì ń gbọ́ mi, àwọn wo ní ń tì ọ́? Àwọn wo ní ń sọ fún ọ pé iṣẹ́ ibi dá láti máa ṣe? Àwọn tí ń tì ọ́ yìí wọn ò ní lè gbà ọ́ lọ́jọ́ tí ìbínú Ọlọ́run bá dé sí ọ. Wọn ò ní lè gbà ọ́ lọ́jọ́ tí ìjìyà nǹkan tí ọ láti ṣe bá dìde sí ọ. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú látọwọ́ àwọn ní ìyá ọkọ. Ẹ má ṣì mí gbọ́ o, gbogbo ìyá ọkọ kọ́ ni ò dá o, ṣùgbọ́n àwọn ìyá ọkọ kan wà tó yẹ pé ìyá ọkọ burúkú ni wọ́n, tó yẹ pé àwọn ní ń tì ọmọ wọn tọ́mọ wọn bá fẹ́ fún ìyàwó rẹ̀ lówó ọbẹ̀. Wọ́n ní bàbá àti ẹ̀gùn fún mi tó bá wọn wọlé fún tó fẹ́ fún yẹ, wọ́n láti gé owó yẹ kù ní, wọ́n láti ṣe nǹkan. Àwọn ní ń kọ́ ọmọ wọn bí ó ti fún ìyàwó rẹ̀ lówó. Ní tó yẹ kó ṣe sínú ilé, àwọn ní ń kọ́ ọmọ wọn. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi nígbà tí wọ́n bá lè forí tì mọ́, wọn akẹ́rù wọn sá jáde lọ́sàn-án kan òru kan nílé ọkọ wọn lójijì láìròtì. Ìwọ ọkọ tó sì gbà kí ìyá rẹ̀ mọ ti ọ ní tìkùtì. Ó mọ̀ pé ìyá rẹ̀ ó ba ayé rẹ̀ jẹ́. Ìwọ rò pé ìyá rẹ̀ fẹ́ràn rẹ̀ ni, mọ̀ pé ṣe ni ìyá rẹ̀ fẹ́ ba ayé rẹ̀ jẹ́. Nítorí náà, ó bá ronú kó tún ọ̀nà ara rẹ̀ ṣe lónìí. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé ìyàwó wọn ni atínipa wọn. Ìyàwó wọn ní kọ́ wọn sí àwọn ọmọ ìjọ. Ká má rí ẹlòmíì tó fẹ́ gbé nínú ìjọ, àwọn ni ó sin ọkọ wọn ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé ọ̀rí pálágbájá kan fẹ́ gbérí ni, ọ̀rí páwọn yẹn ti ń gba tiẹ̀ ju tiwọ́ lọ ni, ṣèbí wọ́n lọ dájọ́ lẹ̀. Ó sì á ṣe pé ìwọ tó dájọ́ lẹ̀ làwọn ìjọ ò fẹ́ dá mọ̀mọ́. Tálágbájá kan náà fẹ́ mọ rí tiẹ̀ rù, wọ́n á sì ṣe bẹ́ẹ̀, wọ́n á tẹ ògólógbò rì. Àmì iye ọ̀pọ̀lọpọ̀ ẹni táyé rẹ̀ ti tọwọ́ ìránṣẹ́ Ọlọ́run bàjẹ́ nítorí pé ìyàwó wọn ni ẹni tó fún wọn ní ìmọ̀ràn láti dìdùgún sírú ẹni bẹ́ẹ̀. Ẹ rántí pé ọjọ́ ìdájọ́ ń bọ̀ o. Ẹ rántí pé ìdájọ́ òkè lórí yín. Ìwọ tán sì ń tì tọ́ ọgbà kan tì ọ́. Rántí pé ìdájọ́ òkè lórí ẹ. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti pé inú ìdààmú tó wà lónìí, àwọn atínipa ló ti débẹ̀. Àìmọye ọmọ tán rán léèwé lọ̀rẹ́ ti kó bá náà ti tì ní tìkùtì. Ọ̀rẹ́ ló ti ẹlòmíì láti wọ yahoo. Kò mọ tán tí a ń pè ní iṣẹ́ yahoo tẹ́lẹ̀, ṣùgbọ́n nípa ọ̀rẹ́ kíkó, àwọn ló gbó láyà, àwọn ló kì í láyà láti bẹ̀rẹ̀ sí ní ṣe yahoo. Ó bẹ̀rẹ̀ láti bí pé kán mọ̀ ṣògùn díẹ̀díẹ̀, gbà tó yá lóde pé kán mọ̀ gbé girlfriend sówó, kán mọ̀ fi èèyàn rúbọ, kán mọ̀ tẹ̀jẹ̀ èèyàn lẹ̀. Ṣùgbọ́n ọwọ́ pálábàrẹ̀ wá padà ségi lọ́jọ́ kan parí ayé ẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n. Kò sí tó níbẹ̀rẹ̀ tí ò lópin. Ìwọ tí wọ́n ń kọ́, tí wọ́n náà sì gbà pé kí wọ́n kọ́ ọ, tí wọ́n náà sì ń tẹ̀lé ohun tí wọ́n ń kọ́ tí ò dáa tó lè ṣekú pa ọ́. Ọjọ́ tí ìdájọ́ rẹ̀ bá dé, àwọn tó kọ̀ ò ní lè gbà ọ́ o. Ó rí pé nígbà tí ìdájọ́ Ọlọ́run dìde sí Áhábù, aya rẹ̀ Jísébélì ò lè gbà lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. A rí pé ìgbẹ̀yìn ayé Áhábù ó kan burúkú gidi gan. Odidi ọba ìlú tí ajá wá jókòó ẹ̀, ẹ rí pé kó burúkú ló kú nítorí pé aya rẹ̀ ló sì ní tìkùtì. Aya rẹ̀ ní òye ọmọ Ọlọ́run. Aya rẹ̀ ti débi pé ó sì forí gbárí pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run. Ìta ń pè ní Èlíjà láyé ìgbà yẹn. Ẹjọ́ ẹja ṣọ́ra. Àwọn atínipa lè ba ayé èèyàn jẹ́. Iṣẹ́ burúkú ni iṣẹ́ tí àwọn atínipa máa ń ṣe nínú ayé ènìyàn. Àwọn atínipa lè tì ọ́ sẹ́nu ikú òjijì. Àwọn atínipa lè tì ọ́ sí kòtò ìparun òjijì. Ṣọ́ra fún àwọn atínipa. Ó lè jẹ́ ìyàwó rẹ ní tì ọ́ ní tìkùtì. Má gbà kí ìyàwó rẹ ó tì ọ́ pa. Ó lè jẹ́ pé ọkọ rẹ ní tì ọ́ ní tìkùtì. Má gbà kí ọkọ rẹ ó tì ọ́ pa. Ẹnikẹ́ni tó bá wù kó súnmọ́, Jésù ń lò gẹ́gẹ́ bí atínipa fún ọ, tó jẹ́ pé kò sọ́jọ́ tó bá ti mú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ rẹ̀. Àwọn ọ̀nà tí ó bá tì ọ́ ní tìkùtì tó fi ṣe tó lòdì sí Ọlọ́run ni wọ́n máa ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ kò ní lè gbà lọ́jọ́ ìbínú Ọlọ́run o. Nítorí náà ṣọ́ra fún àwọn atínipa. Má jẹ́ kí àwọn atínipa ó tì ọ́ pa. Má jẹ́ tì ọ́ ṣìṣe nítorí pé bí ikú kò jìnnà sí ẹni tá a bá ń tì o. Bèbí parun kò jìnnà sí ẹni tá a bá ń tì o. Nítorí náà ṣọ́ra fún àwọn atínipa.